ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá tuntun ìyá Sẹ̀bílì. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kẹrin sinimá ìyá Sẹ̀bílì? Ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ̀yin tí ń bá wa bọ̀ láti apá kìíní sinimá yìí, apá kìíní, apá kejì, apá kẹta, tí ẹ bá fẹ́ wo apá kẹrin, ẹ má gbàgbé láti láìkì kẹ kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì part 4 sí yín direct. Ẹ̀yin tèmi, wọ́n ní a ò ríru eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Yorùbá bọ̀ wọ́n ní tọ́rọ̀ bá kọ òkè tó kọ ilẹ̀, ó ní ibì kan tí a gbé sí. Ṣebí ọ̀rọ̀ yìí ni ìyá Sẹ̀bílì rò nígbà tí gbogbo àwọn ará ìsọ̀ pákó rẹ̀ tí wọ́n pé bíríkótó, tí wọ́n pé bíríkòtò, tí wọ́n sì da ẹ̀yẹ sí i. Wọ́n di ọ̀tẹ̀ mọ́, wọ́n sì ṣe bí ẹni pé kí àwọn lé e kúrò ní inú ìsọ̀. Ṣèbí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí kò bá níyàá kò kí ń gbégbó ẹ̀yìn, ṣùgbọ́n bí ajá bá láni lẹ́yìn yóò pọ̀ bọ̀, kódà yóò pa kìnìún olólàjù. Ọ̀rọ̀ yìí ni ìyá Sẹ̀bílì rò tí ó sì pe àró àti ọ̀dọ̀fin inú rẹ̀ tí ó sì gba abúlé lọ lọ́dọ̀ ìyá àgbà. Ó ní tí wọ́n bá lé ní níta ilé lèèyàn sá lọ, bọ́mọdé bá peku adàjẹ, tó bá pẹran adàjẹ, tó bá pa àrọ̀ gidigba, ńṣe ní gbé ká ìyá rẹ̀ mọ́lé. Ìṣe ni ìyá Sẹ̀bílì mú Sẹ̀bílì tó sì digbá dagbọ̀n rẹ̀ tó sá kúrò ní ìlú tí ó sá lọ sí ọ̀dọ̀ ìyá àgbà lábúlé. Ó ní kí ìyá àgbà gba òun wípé àwọn ará ìsọ̀ pákó òun wọ́n ti fẹ́ pa òun, wọ́n dìtẹ̀ mọ́ òun, wọn ò sì fẹ́ràn òun rárá. Ṣèbí lẹ́yìn ìgbà yìí ni Sẹ̀bílì fúnra rẹ̀ wá béèrè lọ́wọ́ ìyá àgbà wípé àwọn wo ló bí ìyá òun, wípé òun fẹ́ mọ ẹni tó bí ìyá òun. Àdìtú mà ní ọ̀rọ̀ ayé o. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo apá kẹrin ìyẹn part 4 sinimá yìí, ẹ tẹ subscribe button kẹ láìkì kẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ìyá àgbà sọ fún Sẹ̀bílì wípé ẹni bá sọ̀kò sórùlé ó fẹ́ gbóhùn onílé ni, ẹni tó bá béèrè ọ̀rọ̀ ṣèbóun náà ló ń fẹ́ ìdí ẹ̀ gbọ́. Ó ní òun ní àwòrán bàbá ìyá rẹ̀ tí ó sì mú jáde. Ìyàlẹ́nu ló jẹ́ àti kàyéfì ńlá nígbà tí a rí i wípé Bájínátù ni ó jọ bàbá rẹ̀. Kódà Bájínátù bàbá rẹ̀ sì ti kú láti 1977, ṣùgbọ́n Bájínátù sì wà láyé. Ìyá àgbà àti ìyá Sẹ̀bílì lọ sí ọ̀dọ̀ Bájínátù, ṣùgbọ́n Bájínátù sọ pé òun ò mọ ìyá Sẹ̀bílì rí, bóyá àkúdàáyà tàbí Bájínátù padà wáyé. Bàbá ìyá Sẹ̀bílì padà wáyé tó wá di Bájínátù. Àdìtú ni ọ̀rọ̀ ayé. Ẹ̀yin tèmi, ní ìparí sinimá yìí wọ́n máa béèrè ìbéèrè méjì ńlá kan. Èèyàn 10 tó bá kọ́kọ́ gba ìbéèrè ọ̀hún yóò máa fi ẹgbẹ̀rún 10 ṣe ìfàjẹ. Ẹ máa bá mi ká lọ. Ẹ má gbàgbé ẹ tẹ subscribe button kẹ láìkì kẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì part 4 sí yín direct. Ẹ̀yin tèmi, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, lẹ́yìn ìgbà tí ìyá àgbà àti ìyá Sẹ̀bílì dé láti ọ̀dọ̀ Bájínátù ni ìyá àgbà mú ìyá Sẹ̀bílì lọ sí ilé babaláwo ìyẹn alápinni òòṣà. Ó ní kí ó bá òun ṣe gbàràdá ní ibi tí òun ti ń tajà ní ìsọ̀ pákó, kí gbogbo ọjà tí àwọn ènìyàn ń tè kó jẹ́ ti tòun nìkan, kó jẹ́ pé òun nìkan ni òun yóò máa tà jù, tí àwọn yòókù kò ní rí ọjà tà rárá. Kẹ̀sì máa wò ó, lẹ́yìn ìgbà tí ìyá Sẹ̀bílì kúrò nínú ìsọ̀, gbogbo àwọn Ìjẹ̀ṣà gbogbo wọn pátá ni wọ́n ń rí ọjà tà tí owó sì ń wọlé fún gbogbo wọn. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìyá Sẹ̀bílì dé padà, òkúta tún bá ọrọ̀ ajé àwọn yòókù tí ìkankanú wọn ò sì rí ọjà tà mọ́. Èyí ni àwọn ará ọjà wá pé bíríkótó, tí wọ́n pé bíríkòtò, tí wọ́n wò wípé báwo ló ṣe jẹ́ tí àwọn kò tún rí ọjà tà mọ́ lẹ́yìn ìgbà tí ìyá Sẹ̀bílì padà dé sílé. Ọ̀rọ̀ yìí ni àwọn náà wá fi wò wípé bóyá kí àwọn náà tún èrò ara wọn pa. Kẹ̀sì mọ́ wò ó, ìyá Sẹ̀bílì ti gba ọ̀dọ̀ àwọn Bájínátù lọ, tí ó sọ pé iyán ti di àtúngún, ọbẹ̀ ti di àtúnṣe.
ìyá Sẹ̀bílì ní òun yóò máa ṣe agbódegbà fún àwọn ọmọ olè, gbogbo ìbọn àti kalaṣí àti irinṣẹ́ wọn òun yóò mọ̀ bá wọn kó dání. Ó ní kí wọ́n fóun ní second chance. Ẹ má gbàgbé ní apá kejì sinimá yìí ní ọwọ́ pálábá wọn ti ṣégi tí ìyá Sẹ̀bílì ìkejì rẹ̀ sì bá sọ ìbọn di sawdust tó jẹ́ wípé wọ́n padà rí ìyá Sẹ̀bílì mú. Lẹ́yìn yìí ni àwọn adigunjalè bẹ̀rẹ̀ sí ní jalè wọn. Wọ́n jalè débi pé wọ́n jalè dé ọ̀dọ̀ ṣífù aláṣọ búlù tí òun náà sì jẹ́ ọmọ Yorùbá, ṣùgbọ́n ṣe ni wọ́n fún ṣífù àti ọmọọṣẹ́ rẹ̀ lọ́rùn pa. Ibi tí wọ́n ti ṣèyẹn ni arábìnrin adigunjalè ìyẹn tó jẹ́ Phobia ló ti nítorí béèlì owó kan tí ó sì ju ID card rẹ̀ sílẹ̀. ID card yìí ni àwọn agbófinró ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ní tírèsì àwọn Bájínátù káàkiri. Kódà lẹ́yìn ìgbà tí àwọn ẹ́jẹ̀ǹtì àti àwọn ọmọ Bájínátù tí wọ́n lọ ṣe survey níta wípé bóyá àwọn ọlọ́pàá ti dá wọn mọ̀ àbí wọn ò dá wọn mọ̀, ni wọ́n rò pé bóyá àwọn ọlọ́pàá ò mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn ọlọ́pàá ń dẹ wọ́n ni. Lẹ́yìn èyí ni ọwọ́ pálábá gbogbo àwọn adigunjalè ṣégi. Àwọn ọlọ́pàá tọ Bájínátù wá tí wọ́n sì mú àwọn Bájínátù. Ẹ má gbàgbé níṣe ni àwọn ará ọjà náà pé bíríkótó tí wọ́n pé bíríkótó tí wọ́n sì lọ pe babaláwo láti wá ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀, ọ̀rọ̀ ìyá Sẹ̀bílì. Kése tí babaláwo dé inú ọjà ló bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀, tó bẹ̀rẹ̀ sí ní pògèdè, tó bẹ̀rẹ̀ sí ní pàyàjọ́. Ẹ̀yin tèmi, kí n tó máa tẹ̀síwájú, ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo part 4 ìyá Sẹ̀bílì, ẹ tẹ subscribe button, kẹ́ láìkì, kẹ́ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Bí babaláwo ṣe dé tó bẹ̀rẹ̀ sí ní pàyàjọ́ ní ìyá Sẹ̀bílì náà gbéná wojú ẹ̀ ní kíkankíkan, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Babaláwo tú àṣírí ìyá Sẹ̀bílì wípé ìyá Sẹ̀bílì ni ó ṣe ògùn gbàràdá tí ó gbẹ́bọ. Kódà ẹbọ tí ìyá Sẹ̀bílì gbé, babaláwo pè jáde kúrò nínú ilẹ̀. Báyìí ni wọ́n ṣe lu ìyá Sẹ̀bílì àti Sẹ̀bílì ní àlùbami òjò. Bí wọ́n ṣe ń ṣe eléyìí lọ́wọ́, àwọn agbófinró ti lọ mú àwọn Bájínátù tí wọ́n sì kó gbogbo wọn kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lọ́wọ́. Èyí ni àwọn agbófinró wá lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí wípé kí ìyá Sẹ̀bílì kí ó kó ìbọn ọwọ́ rẹ̀ wá fún àwọn Bájínátù. Bí wọ́n ṣe kó ìbọn ọwọ́ rẹ̀ dé lóru tí àwọn agbófinró ti dúró gògògò, níṣe ni wọ́n mú ìyá Sẹ̀bílì sínkún tí wọ́n sì fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ìyá Sẹ̀bílì lọ́wọ́ tí wọ́n sì mú ìyá Sẹ̀bílì lọ sí àgọ́ ọlọ́pàá. Ìbéèrè mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ̀yin tèmi ni wípé kí n tó béèrè ìbéèrè mi, òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá yìí? Ṣé ìyá Sẹ̀bílì ni, àbí ìtẹ̀lẹ̀, àbí Sẹ̀bílì babaláwo, àbí àwọn adigunjalè? Ẹ tẹ̀ sí comment section ká mọ èrò ọkàn yín, àti wípé kí ni ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́ tó wúlò jùlọ nínú sinimá ìyá Sẹ̀bílì yìí? Ẹ tẹ̀ sí comment section. Ìbéèrè mi ni wípé ǹjẹ́ ìyá Sẹ̀bílì padà ṣẹ̀wọ̀n? Ǹjẹ́ Bájínátù, ǹjẹ́ bàbá ìyá Sẹ̀bílì ni? Ẹ dáhùn ìbéèrè yìí sí comment section kí ẹ sì jẹ ẹ̀bùn. A ò ní rí jù báyìí lọ fún tòní. Ẹ tún pàdé wa nígbà míì. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.